Ọlọ́run ní jẹ́ ká tún dìbò ìmí wọn. Ọlọ́run jẹ́ kó rè mí dìbò fún any party again mọ́. Because of what we have faced, nǹkan tá ti fojú rí tó dẹ̀ ń ṣẹlẹ̀ láàrin gbogbo ilẹ̀ Yorùbá yìí. Àti pé ẹ ti ẹ̀ wò kí ni wọ́n ṣe gan, kí ni pàtó ohun tá a fẹ́ dìbò fún? Kò sí tá a fẹ́ dìbò fún. So mi ò ní lè dìbò fún ẹnì kankan. Ṣéǹjì lẹ́yìn ṣéǹjì á túbọ̀ sí next level. Eléyìí tá a wà yìí gan ó ti kọjá ṣéǹjì àti next level. Torí ìnira ráìsì tá a ń rà ní báàgì kan 6,000 7,000 ó ti padà di 20-something thousand 28,000 now. So ẹ dẹ̀ ń sọ pé change kí la change àti change dollar rate láti 290 òun ló ti padà di 500 plus báyìí nísìnyí ẹ dẹ̀ sọ pé change kò sí change kò dẹ̀ sí next level backward never ni. So àwọn eléyìí gan mi ò ṣọ̀pọ̀ ní nǹkan kan tó fẹ́ fún wa ní Nàìjíríà. olóṣèlú kankan lẹ́yìn kí n dìbò sínú yàrá mi ò ní olóṣèlú kankan tí mo fẹ́ dìbò fún torí pé àyíká àdì náà wàhálà tá a fẹ́ kó kú òun bẹ́ẹ̀ gan ò kú òun bẹ́ẹ̀ gbogbo ìgbà ń Fúlàní jiyàn gbé kò sóúnjẹ ń lù tẹ́lẹ̀tẹ́lẹ̀ 200 naira bí àbá mu lọ yóò fi jẹun 500 naira òyò èèyàn ní ìsìndébi ọmọ èké gan bẹ́ẹ̀ bá fún 500 yóò parí ẹ̀. nígbà tí òṣò ń jẹ́ ń lù ta lọ́wọ́ àfà ṣebí ẹbí ọwọ́ tí wọ́n ń lò fún wa tí ọwọ́ agbára pé kò sí bá àwọn ń rówó kò sí tọ́ka wọn pẹ̀lú pé ọmọ èèyàn kan jẹun tàbí kò jẹun gbogbo yẹn náà ló fà. àmì ò lè sọ torí àwọn náà wọ́n wá ń di agbára bọ́ bá ṣe wù wọ́n ṣe lè ṣe ẹ̀ dìbò wọ́n mọ báwọn ó ṣe kọ́ ẹni ọba wù yín gan tẹ́lẹ̀ fẹ́ dìbò fún tí wọ́n bá ti bọ́ sí kánkọ́ọ̀sì wọ́n ti mẹ́rin tí wọ́n gbé bò fún. ní èrò tèmi bẹ́mi ṣe ń wò wọ́n wà láàyè ara mi àtàwọn ọmọ mi. èmi ò dìbò fún anybody mi ò di rárá ṣé pẹ̀lú ebi tó fi pa wáyìí àti gbogbo bọ́n ṣe ń jiyàn gbé èmi ò dìbò fún anybody. mo ní voter card o ó wà ń bí mo ń gbé nìkan ṣùgbọ́n mi ò dìbò fún anybody. eléyìí tí mo dì last mo ń regret ẹ̀ pé mo dì. ṣé èyí tá a rí ni pé wọ́n ń gbé wa níyàwó wọ́n ń gbé wa lọ́mọ wọ́n da Fúlàní sí gbòòrò àwọn àgbẹ̀ wọn jẹ́ kó róko lọ dé pé a máa jẹun kí wọ́n láǹfààní pé mo ń dìbò àsọdọ̀ àṣàyà so bó ṣe rí ni èmi ò dìbò fún anybody o for me o mi sọ tẹ́lẹ̀ mi o. àti jáde ó máa nira 2023 tán bá fẹ́ kó nira ńṣe ni wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ ń sìn gbogbo wa la níṣẹ́ yẹn dẹ̀ wà lọ́wọ́ wa àtijọba ni o àtàwọn tó wà nínú ìjọba àtàwọn tó wà ń ta gbogbo wa la níṣẹ́ yẹn ṣe tá a bá ṣiṣẹ́ yẹn ìbò yẹn máa wáyé o ṣùgbọ́n ó máa ní wàhálà tó máa ní òun náà ní wípé àwọn kan ti dúró wípé ìlú yìí bọ́n fẹ́ bọ́n kọ̀ kán dàrú ni àwọn kan dẹ̀ dúró láti rí ké kó tò dáadáa ṣùgbọ́n àwọn tó fẹ́ kó tò dáadáa yẹn wọ́n tó àwọn tó fẹ́ dàrú so a nílò oníkálukú wa ká lọ bá àrò àti ọ̀dọ̀fin wa ká lọ bá sọ̀rọ̀ kí la fẹ́ nílùú yìí ṣé lọ síwájú ni àbí lọ sẹ́yìn nísìn tí a bá ṣọ́ra ó lè má sí Nàìjíríà mọ́ ìdí ni wípé àwọn tí wọ́n fẹ́ ìlọsíwájú wọn tó nǹkan àwọn tí wọ́n fẹ́ ìlọsẹ́yìn àwọn ni ó jẹ́ ike wọ́n pọ̀ Ọlọ́run á dẹ̀ ṣọ́ wa á gbà wá lọ́wọ́ wọn. over my dead body mi ò lè ever dìbò fún anybody ìdí ni pé number one ni pé à ń sọ pé nǹkan máa dáa níṣẹ́ kó dáa sí ó ń wọ̀ sí ni ní ojú everyday gbogbo nǹkan ló tẹ̀ ó ti ìyípadà sí búburú ni kò ṣe ìyípadà sí rere ṣéǹjì tí wọ́n san wọ́n ṣéǹjì sí devil fún búburú ni so mi ò lè dìbò fún anybody any party mi ò ní jẹ oúnjẹ tó máa fa ìparun sí ọjọ́ ọ̀la mi oúnjẹ mi wà tí a máa ń gbà òun ló máa ń fa ìdààmú òun kọ́ sí problem nínú lónìí so mi ò lè gba any rice lọ́wọ́ ẹnì kankan Ọlọ́run ò ní jẹ́.
máa dìbò náà bọ̀sẹ̀ máa mọ̀ tí máa dìbò fún. Ìnira wà o, ìnira wà dáadáa rẹpẹtẹ, kò sóúnjẹ kò sí nǹkan bọ̀sẹ̀ tó bá yẹ bó ṣe ń tẹ̀síwájú yìí tó bá change ní 2023 máa jáde máa dìbò bọ́ tí ó bá change mi ní jáde. Inú dùn ètò tiẹ̀ kọjá lọ kánsílọ̀ tí wọ́n dì inú dùn kọ́ làwọn èèyàn fi dì í kì í ṣe pé mi ò dìbò but kò rọrùn rárá ìlú òfa gbọ̀ngàn ló ti wọ́n jù àwọn olórí wa nìkan náà ni wọ́n kàn lówó wọn ò jẹ́ kí mẹ̀kúnnù orí nǹkan pọ́nlá ìjọba àwa ara wa people to the government kò yẹ kó rí báyìí àwọn olórí ń fìlú pààyàn lójú ni àwa tá a dìbò nínú òjò nínú ẹ̀rùn nínú òjò tá a dìbò ká tún má gbádùn ìjọba yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ojoojúmọ́ ni ń fò bí ẹyẹ kí ni tó fi ṣe léyìí sí àdẹ̀rí ibì kan sá lọ kò sáàbò tó bá lọ gbọ́ nídìí ATM báyìí wọ́n máa wò fẹ̀fẹ̀fẹ̀ ni owó wa ni ẹ tún ń yọ ní báǹkì lójoojúmọ́ wọ́n ń yọ wa ní báǹkì tá a mọ̀ ní tí wọ́n fi ń yọ owó ní báǹkì tí wọ́n ń yọ owó wa ní báǹkì bàbá fowó pamọ́ sí báǹkì ká tó gbà ó dogun dọdẹ tó bá dédé ATM wọ́n á nílò fóònù tá a gbé dání tó bá ní wọ́n á pè báyìí o wọ́n ní kò sí network wọ́n ti yọ owó ìjọba orí kankan ṣe sí so a ò rí náà lò kò sí dá owó tí nápà tẹ̀ wá ń gbé wá sí o ti àbúrú jù ó burú jáì kò yẹ kó dẹ̀ rí bẹ́ẹ̀ ìjọba àwọn ààrẹ tá a fẹ́ jọ bówó wá ṣe rí owó ò dáa owó rẹpẹtẹ nǹkan kékeré la fi ń rà owó ò ní fálù rárá ìgbà tí náà ò dáa tó jẹ́ pé náà dáa ni tí náà wá bá dáa owó wá ní fálù wọn ò jẹ́ kí náà dáa nítorí pé àwọn ọlọ́wọ́ ra jẹnẹrétọ̀ àwọn aráàlú òróró jẹnẹrétọ̀ àti mú yàrá kan owó tó ń san fún yàrá kan lówó ná a máa san bíi 20,000 so yẹ kó dáa bẹ́ẹ̀ nílùú tá a bí wá sí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé kọ́nà kan yẹn ni eré fún wa ìjọba ológun ọ̀dá olóṣèlú òṣùwọ̀n kí la ti wá fẹ́ ṣe. mi ò ní dìbò why because mi ò rí reason tó fi ń dìbò unlike if I vote for anyone I believe the person I'm voting for pé he needs to do what I want because this is a democratic government ìjọba àwarawa we are the ones àwa la máa sọ fún ìjọba kan tá a fẹ́ tó dẹ̀ máa ṣe fún wa but ní ìlú yìí nísìn ìkan tí ìjọba fẹ́ ló ń ṣe example wà èmi àtẹ̀yìn bá ṣe wọn last year lọ́dún tó kọjá kọ́lá ṣe wà yìí ṣe understand a ní àwọn ọmọ ní school like gbogbo wa ìwà ìbàbá ni wa aláwọn ọmọ ní school gan wọn lè lé àwọn ọmọ mọ́ because tẹ́bá lé wọn school kan tẹ́sí sọ bẹ́ẹ̀ 15,000 ẹ̀mí padà lọ síbi tí wọ́n bá tẹ́sí mọ́ 7,000 lọ́wọ́ yín tọmọ yín dẹ̀ máa lọ tó tẹ́yìn lọ́rùn so we know anybody ò dùn nílùú yìí and this is because jẹ́ pé wọ́n impose wa lórí ni ìbò wa gan count tábà ní pé àdìbò now àwọn fún àwọn ti mọ ohun tó fẹ́ gbé síbẹ̀ so why ìtọ́ fi ń stress àwọn aráàlú ká ló máa jáde lọ́ máa dìbò so àwọn aráàlú ní ká lórí pípé wa ká má yẹ kí wíwá 1,000 2,000 3,000 fẹ́ fún wa kó fi báyìí wa because whatever we do today we are doing for our kids ètò àwọn bàbá wa ṣe làwọn ń jẹ ìyà yìí so kọ́ àwọn ọmọ tí wọ́n máa tún jẹ ìyà tó àwọn ọlọ́mọ mọ̀ ń pa ẹ̀. tó ṣẹlẹ̀ ni pé òṣèlú ó ti sú àwọn èèyàn Nàìjíríà tí tẹ́ bá ní kán dìbò èèyàn díẹ̀ ló máa jáde o torí pé inú àwọn èèyàn ò dùn sí gbogbo tó ń ṣẹlẹ̀ poverty wà kò sóúnjẹ kò sí insecurity tún wà so kò sí ààbò tó péye ebi ń pa àwọn èèyàn kò sówó so tẹ́ bá ní káwọn èèyàn jáde mi ò rò pé máa rí yẹn tó jáde o torí inú àwọn èèyàn kò dùn sínú ìjọba tó wà. rárá o ìlú yìí ti wọ́n sì ju kéèyàn tún dìbò lọ àti lọ school gan ó lè fáwọn àwọn parents mi láti rán ọmọ ní school. mo fíhùn pé ó yẹ kó ṣe nǹkan tó dáa fún wa ní Nàìjíríà àwọn ẹlòmíì máa ń jáde dìbò bọ̀ èmi mi tí dìbò rí o mo ní voters card bọ̀ mi kì í dìbò ni èmi fíhùn pé even pẹ̀lú oúnjẹ aṣọ tó ń kó wá still náà wọ́n sì ń fìyà jẹ wá ni so there is no use of voting.